tìrógò ẹni tó bá ti ń tọrọ jẹ jù ni wọ́n pè ní tìrógò person mo fi máa pè ní ẹ̀sà tìrógò torí pé ó ti lè tọrọ jẹ jù kò má kó bá yé anybody jẹ́ for our own benefit èyí tẹ́ ẹ̀ ra lé lọ́wọ́ wèrè ẹ wò mí tí wèrè bá ti dùpù yín á bù yín kẹ láti ní o ìwọ tó kó fún tẹ́ fi lọ sí Turkey wò mí ẹ sábọ́ọ̀dù wọ́n ní adánilóró agbára ló fi kọ́ ni thank God àwọn lọ́yà wọ́n náà mo sọ pé mo gbádùn rí gan mo kọ́bẹ̀tì ń rí àwọn lọ́yà lù yẹ pa àṣìbíṣẹ́ ní Monday tá a wà yìí ni bíi 4 days ago it was a holiday torí ẹ̀ next court wa next month ni ibi tó gbogbo fídíò ẹjọ́ gbogbo ẹ̀yin ènìyàn wo fóònù tó wà lẹ́nu nọ́mbà tí mo fi sórí program tí mò ń ṣe yìí gbogbo bí tí sábọ̀dù ti ń ka owó nu mọ́tò tó ti ń ka everything passport ọmọ tó ń lọ fi ra lé ní Turkey everything ẹjọ́ tó lọ́hùn ẹ bá mi jù sórí wọ́sọ́ọ̀pù fóònù tí mo fi sílẹ̀ yẹn mo ní ìdí ẹ̀ pẹ̀lú ìjọba ìlú yìí torí èmi ti ṣe meeting pẹ̀lú wọn ẹ sábọ̀dù bùjọ ọ̀rẹ́ tó kówó fún ẹ tó bá yáwó àmújáde ewé tó tà tó fi kówó yẹn sórí pé mo gbọ́ ń bayé jẹ́ because sórí àwọn tó pé I wasn't a drug dealer you send police to me many times tẹ́pẹ́ ọlọ́ọ̀bá ni ò pa ọ̀tá mi tó yẹ mọ́ pé mo ṣe wà yìí àwọn ọlọ́pàá sọ fún ẹni pé tó bá mi ní north kó face south tó bá mr kó face east wọn bí àbá àti yẹ ẹ tó bí ẹ dá abọ́dẹ̀rìn kó wá sí center tí ìbá ní destroy ẹ kó call me bastard ọlọ́pàá yẹn mo sọ fún ní kóòtù níjọ́ yẹn ipò òṣìṣẹ́ gbà Michael mo sọ fún pé òṣìṣẹ́ gbà àwọn ọ̀gá ẹ̀ tó jù lọ mo ti fẹ́ ju ẹ̀sùn wọn tí máa ní gbẹgbàrà sáà mi ta ìmọ̀ àjà ní ọ̀gbìn pamọ́ ètò kúrò ọ̀ṣága tí a gbọ́ ọmọ ìyá àlàgbé jàdí gbèrè ilé tí mò ń gbé e sábọ̀dọ̀ wọn mo ṣe wọ́n fún mi wèrè pàṣọ mi ṣáájú ẹ̀ wọ́wọ́ mi náà pátì ọlọ́pàá ló bá ọwọ́ mi jẹ́ báyìí torí ti ẹni náà yes I was compensated ní gbogbo ogun mẹ́rin block márùn-ún látòkèdélẹ̀ mi nìkan dúdú so I give all the glory to God Almighty ní tí mi ò fi níyan lọ́ọ̀bọ ògo ọba mi ọba tẹ́rẹ̀ ká ayé ọba mi ọba tí gba àdúgbò ọba tó wà ní ayé tó wà láàyè ọba tí mi ò rí rí visible God ọba mi omnipotent tí mi ò fi ní ìmọ̀ lọ́mọ yẹn kí n rí Esabod you are nothing but a devilish human being nítorí ayé ẹ máa bàjẹ́ jù báyẹn lọ wọn àti ìgbà ẹ̀ náà èmi kan máa dé Turkey ṣùgbọ́n ìjọba ìlú yìí mo sọ pé ní ìlú òpópó pé informant lèmi informant yẹn màá bẹ̀ látòrí ẹ you be the first person I will deal with in this country nítorí bá ti mọ̀ nípa mi go to their headquarters in Phoenix Park and report me now ọmọ àlè ayé àtọ̀run ni ẹ Esabod àṣàbí ọmọ Fóyèká bọ́dẹ̀rìn mo dárúkọ kọ̀mpílì kò ní dáa fún ẹ àti tó mi àti tó mi nìkan ayé máa bàjẹ́ pátá ni tó lò pa mí tó bá bí ẹ dáṣẹ́ wá sí WCT Center wàá mọ̀ pé wèrè ju wèrè lọ pé wèrè ò gbádùn tó mọ̀ pé àwọn wèrè tó ń rán káàkiri máa sọ mẹ́jọ tí ń di ntẹ́fẹ̀ jẹ́ mọ́ ayé máa bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ tó yẹ báwọn kan sọ̀rọ̀ pé Facebook ó ti di Facebook wood èyí lẹ́ máa súnyàn báyìí débi tẹ́ kó dé tó kún bọ̀ kó o ṣe sóòrù ju 100 million time lọ ó sì máa ṣẹ̀sín wàá ṣẹ̀sín jù bẹ́ẹ̀ lọ́sẹ̀ ìwọ kìkì dáàlùbọ́sà tó jẹ́ nǹkan kan nílé tó jẹ́ nǹkan lóde òwúrò nílé òwúrò lóde òwúrò fàrà òwúrò fàrà ìjòrò who are you madam no nonsense stupid and naso olójẹ torí ò ti gba yé àwọn ọmọ ẹgan jẹ mọ́ títí ẹ ọmọ mi ló yọ pé àmọ́ ìmọ̀ ọmọ Esabod ni mí o wọn lè sọ bẹ́ẹ̀
torí ó destroy ilé, ó destroy òde, ó destroy everywhere ní. Mo fẹ́ kó dán mi wò sẹ́ tí ẹ wá sí Mall Street. Mi ò ní kó nu lé mi yìí. I swear to God táwọn Yorùbá pa ẹ́ kó kọ́ mi bastard. Màá jẹ́ kó yẹ pé àbá àgbo ni mí. Mi ìsọmọ gbòòrò. Ṣé bí wọn náà fẹ́ dánwò èrè wò? Dúdú ti pa dúdú tó pa ìyàwó ẹlú tó kún tó gbọdọ̀ sí àgbo police station. Mo sọ fún ọlọ́pàá yẹn, let's sleep. Yeah, alala wà iná mo lè yóò pa sílẹ̀ kún lé ọmọ àtúkà ni. Gbẹ̀lagbà àtọ́lọ̀ ọ̀bọ̀ ògo fún mi kí sọ ẹ̀ mọ́láyé. Bẹ́ẹ̀ tó bá yà fún mo fẹ́ pé ńgbà wọ́n bẹ́ẹ̀ lójú kọ́ gbé mi lọ sí court. Wọ́n lè gbé mi lọ court náà. Mo fẹ́ pé tó wá tún record mi ní police yẹn lójú wọn, màá tún destroy ẹ̀. Ìgbà tí wọ́n lé wá sí center, wọ́n sọ bẹ́ẹ̀ tí mo jẹ́ fún náà pé it's true, this is your dad. Ṣé ó wọlé proof fún ọ pé this is your mother? Wọ́n ló báyé jẹ́ tó bọ̀rùn ṣe jẹ́ náà bó ṣe gbó bí ìyá ẹ̀ Fóyèkẹ́. Kó tó bí ìyá ẹ̀ Fóyèkẹ́ tó kú bó ṣe gbó sí nìyẹn náà. Go and look yourself. Àríkọ̀ pátébù máa wúra mi wò pé síbàjẹ́ pé oògùn náà ni. Ẹ̀yin ọkùnrin ẹ wo mi má bínú o. Bá kí Jésù tó dé kánàbí mọ́mọ́nà tó tẹ̀lé. Ẹ wo mi àwọn òrìṣà wa lẹ́ Yorùbá ṣiṣẹ́ o. Ẹ lọ dira yín bí ọkùnrin ogun. Ẹ̀yin obìnrin má bínú ọ̀rọ̀ tó fẹ́ sọ lálẹ́ yìí. Àwọn ọkùnrin ó sì fún wa fẹ́yìn obìnrin láti pa wá. Ẹbẹ́ ìgbé kí nìdí? Bàbá ńlá lórí ọmú yín. Tẹ́gbọ́n mi, àálù gidi gbá níbi òbò. Sáwádé ẹ̀dùn bí oúnjẹ ń kọ́. That is why pé ọkọ ọ̀run tó fẹ́ fóbìnrin kó rí pé tó máa nífẹ̀ẹ́ dénúdénú òun ló fẹ́. Esabod is nothing but a life destroyer. She's a destroyer. Torí mo sọ fún àwọn ọlọ́pàá lù pé tó wà lè stop ẹ pẹ̀lú wèrè jàti tó ń ṣe lórí Facebook. Ó máa ṣẹ̀wọ̀n sẹ́. Bọ́lájí wà láyé kò tí kú. Nítorí ọmọ ẹgbẹ́ mi wá ń di èmi náà ní pé mo ní kán wá ní in court. Àmọ́ yẹn dàgbà náà they are in their 40s. Ọmọdé àti wàlúù náà almost 20 years or more than that. So kì í ṣe pé tí ò mọ òfin tí ò mọ rúùsì ìlú èmi wá dẹni tó wá ń jẹ́ witness ọmọ yẹn ní court. Bó sì lọ sí court yẹn tó rọ ọmọ yẹn ní ìfẹ́ kó jìyà gbé ó lè búlí ọmọ yẹn gbà tọkọ ẹgbẹ́ láyé kó o dalé ẹrú kó o tún máa búlí ẹ lọ fi Bọ́lájí's condition Tina tí wọ́n mú sọ pé Tina ọmọ ẹ tó bá jọ ọmọ tí òun náà bá jọ ọmọ ọkọ ni kó bá yẹ sọ̀rọ̀ fún gbogbo Yorùbá kí yẹn máa ṣe wèé lórí Facebook kó bọ́ lè bá sọ̀rọ̀ gbogbo ìgbà tó ń sẹ́yìn èpò kíjà lójú ọ̀nà ó wá dé pé kán lè títì káwọn míì gan nu yẹ àdúrà gbogbo àti yẹgún o if anything happen to your mother today you not be able to live all over the world. I don't know why because yẹ ti báyé jẹ́ ó ti bọ̀rùn ṣe jẹ́. Mo fi sọ pé it is good for you now to destroy your mother when she's alive now. Káyọ̀ pé o ti destroy nù ẹ̀. So wọ́n lè ṣíjú àánú wẹ̀ tí ẹ bá kú tó bá kú torí pé ìwà yẹn ó ti bá iye ara ẹ̀jọ́ rẹ̀ dì. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni alọ́mọ sẹ́mọ́ mi kan wà sẹ́ẹ̀. Mo forúkọ bọ ọmọ mi láṣìírí. Olómú mo ní òkun bọ̀. Ajá nílé ẹ̀ máa dó. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wo gbà tó lọ tọ́kì yìí wọ́n dó wọ́n gbà ló ń díẹ̀ lẹ́yìn tó tún gbà ló ń díẹ̀ tí wọ́n tún wá gbà wọ́n kàn fáyé wọn ni wọ́n fi sáǹpù wọ́n gbé ṣe ọ̀rọ̀ ọmọ òkú ẹjọ́ gbé kò rí ọmọ mẹ̀rẹ̀tẹ̀ bòdè kò rí tàrí gbogbo gíragíra tó ń ṣe yẹn ayáma ní kíní kan mi mọ àwọn sẹ́kẹ̀ máa ń sọ Latini tó kún bò jáde rárá kò rí nǹkan kan she's empty she's nothing. Torí pé ó jẹ́ pé kò jẹ́ nǹkan yẹn ló fi ń ba ayé àwọn èèyàn jẹ́. Sórí mi àti kóòtù tó ń bọ̀ yìí wọ́n wá kó tẹnu ẹ̀ ń bẹ̀ṣẹ̀ ibi tí mo ti ní káwọn yẹn wá nẹ̀ wá sọ tẹnu ẹ̀ ń bẹ̀ tó ń pè mo pé Michael fún rẹ̀ ó ṣiṣẹ́ ṣe. For ó ti kẹ́ ẹ̀ tí mo rẹ̀ fún lọ sí Nàìjíríà tẹ́lẹ̀ kí n lọ yẹn do you think I will just forget that? Kò possible. Mo fẹ́ pé adánilóru ẹ̀ agbára ló fi kọ́ ni
And let me tell you, care union lẹ́sìn náà ti máa bẹ́ẹ̀ wọ́ ó sì máa rùjú bẹ́ẹ̀ lọ tó gbọ́ táìmù tẹ́mi jókòó sáàfin mi tí mò ń máa mi dán tí mò ń yan olélẹ́yìí wọ́gbọ́n sì máa rùjú bẹ́ẹ̀ lọ torí òṣòkò pa mí kí ló dé ẹbàyẹ jẹ mọ́ èyí tẹ́ wá ń dáwó fún ní agbọ́ ọlọ́run ẹ̀ níjìrì àwọn ọmọ yín owó èpè ló máa bá dé fún yín ó bànújẹ́ gbogbo èyí tẹ́ ń dáwó fún ó dandan kẹ́ gba lẹ́tọ̀ ọ̀fọ̀ bẹ́ẹ̀ ló máa rí torí àwọn tí tòkun mọ bá yé ẹ̀jẹ̀ tó bá nú wọn jẹ́ lẹ́dàáwò ní fi yín lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ẹ lọ máa kọ́lẹ̀ Facebook yìí ẹ máa wo tó máa yẹ́ di ẹ̀ǹdẹ̀ because mi ò mọ tí mo rà ń gbẹ tí bá ní mi ò fẹ́ mú tó gbọ́ mi só ní kó fẹ́ pọ̀tá mi sáyé ni kó máa dìgbà àbí kó máa disturb mi ṣé mo disturb ẹ rí nítorí ẹ olóṣèlú kankan tó bá lò fẹ́ sábọ́ọ̀lù lówó tí n bá gbọ́ olóṣèlú yẹn gan máa pariwo ẹ̀ síta instantly bí gbogbo yín bá wá tó lóbùkún ni ẹ̀yin náà wò ó sì máa ń ṣàṣírò kan fún yín sìn Ayọ̀ Fáyọ̀ṣe dà Ayọ̀ Fáyọ̀ṣe former governor of Ekiti state ó dà tí n bá sí fóònù mi sì máa rí fóònù nọ́mbà ẹ̀ máa fún yín bẹ́ẹ̀ mi ò ní sí ìtàwọn tó súnmọ́ mi mọ̀ pé mo ní nọ́mbà kó tó di gọ́vnọ̀ mo ti mọ̀ ọ́ Ayọ̀ Fáyọ̀ṣe tó di gọ́vnọ̀ lèmi ti mọ̀ ọ́ tó wá ń kó pàtí ìlú mi lépè pàtí tó máa ń kó strapti ìlú yìí gbogbo tó ká tó rẹ̀ ní gọ́vnọ̀ tán tó di pọ́nú jẹ́ kújẹ tán sọ́nà tí ìyàtà àwọn mẹ̀kúnnù jẹ mọ́ bẹ́ẹ̀ tó wọ́n bá di stop àwọn olórí burúkú tọ́pọ̀ àwọn olóṣèlú yìí ẹ̀yin náà wò ó sì wọ́n fọwọ́ mú báyìí nísì kó tó lè rìn ní wọ́n dájókòó ní owó ìjókòó jẹ́ àwọn àpárí ẹ̀lẹ́sìn wọn tó kó wá gbádùn because let the way they are now ẹ wò mí Nigeria of today bọ́mọ ìyá bá ń ṣòṣèlú they ready to kill each other tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kẹ́pẹ́ àwọn olórúkú èèyàn abániláyé jẹ́ tán ti bọ́ba tán ti bújòyè tán ti gba reputation àwọn ọba jẹ́lẹ̀ Yorùbá tẹ́pẹ́ yẹn ni PSO mọ̀ property láwọn abáyé jẹ́ tẹ́pẹ́ bẹ́ẹ̀ wo àti ilẹ̀ tán tàgán bẹ́ẹ̀ lè òòṣà kọ́ máa gbé abáàdì fún ẹsẹ̀ bọ́ọ̀lù kó máa polówó ọjà PSO wà property the more ti máa ń gbọ́ PS lẹ́nẹ́sà board èmi gan-an sọ̀rọ̀ àmì di speaker màá tún máa sọ fáwọn ọmọ mi Nàìjíríà on your behalf tẹ́pẹ́ wọn ní ṣe kàn mí fún ẹ̀jú bẹ́ẹ̀ lọ wọ́n ṣèyí dẹ̀ báyé ẹ̀jẹ̀ nìyí dìmọ́ tó ń báyé jẹ́ tó báyé àwọn kan jẹ́ tó ń polówó ọjà fún yín tábì pé tó ń ṣe inú yín dùn sí nìyẹn mo fi ní pàtàkì Wàsíù Àyìndé olóyin lẹ pera yín ní ká má bìlọ̀ ṣẹgbẹ́ o bẹ̀rẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yìí mo fi ní pé Ọlọ́run kó bá wa fọ̀run kábà wa Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ máyégún tó fi jẹ máyé.